mo ní àwọn ní ìdádúrà lọ́dún yìí ní ìdí ẹ̀mọ́ tó lè fà á mi ò lè tàn wá o mo ní mo rí ìṣẹ̀lẹ̀ márùn tó sì máa ṣẹ̀ ní Ọ̀yọ́ nítorí Ọlọ́run sọ fún mi pé Mákindé da ilẹ̀ ìjọba Ọ̀yọ́ kì í ṣe kò ṣẹ̀ ní Olúwa sọ pé ìjọba rẹ̀ ó jẹ́ ìjọba tọ́lọ́run forí ọ̀fẹ́ fún ṣùgbọ́n ó ti gbé àwọn ìgbésẹ̀ kankan tó bá béèrè fún àánú tí gbogbo adábẹ̀ béèrè àánú fún ó sì máa dáa ṣùgbọ́n ní ti sẹ́nitọ̀ gbogbo ní Ọ̀yọ́ state ó máa jọ gómìnà tó lórúkọ jù tó ṣiṣẹ́ ṣùgbọ́n ní rẹ́kọ̀dù pé àwọn nǹkan bàmí ṣẹlẹ̀ lọ́yọ́ state gómìnà tó máa ní àkọọ́lẹ̀ tó pọ̀ jù mo sọ nípa ìjọba Tinubu pé mo rí ẹ̀jẹ̀ pọ̀ ẹ̀yin náà rí ní ẹ̀sìn lọ́dún tó kọjá December mo rí protest pọ̀ ẹ̀ tí ì rí kankan o. mo kíwá mo kíwá gbogbo ibikíbi tẹ bá wà tẹ ti ń gbọ́ mi àbí tẹ ti ń wò mí orúkọ tèmi ò yí padà rárá Yèyé Dára Kowee kó ó ní mò ń jẹ́ ọ̀rọ̀ gọ́vnà Mákindé of Ọ̀yọ́ state ó ní mo gbé wá fún yín wọ́n gọ́vnà Mákindé of Ọ̀yọ́ ẹ̀yin tẹ bá súnmọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ibo lẹ wà kí ló dé tẹ kúnu tẹ dákẹ́ mímímí ẹ sì ní mídíà tó pọ̀ gan ni àbòsí náà nìkan ẹ wo gọ́vnà Mákindé ti fẹ́ dáná sun Ọ̀yọ́ state bí wọ́n ṣe dojú Ìbàdàn rú ọ̀nà wo náà fi dojú Ìbàdàn rú ẹ̀yin politicians ẹ ṣàfẹ́ báyé jẹ́ ṣé tí èrè àgàgà àwọn gọ́vnà ìgbéraga bá ti yín jẹ́ wọ́n máa ń ríra wọn bẹ́ẹ̀ ni wípé wọ́n fi gágbága pẹ̀lú Ọlọ́run báyìí ni ìgbéraga yẹn kókókó báyìí ni ẹ sì níjọdún mẹ́jọ èyí tó bá ní ọpọlọ lórí nínú yín tó ní ìmísí Ọlọ́run ìwọ̀nba lẹ má ṣe gàgàrà mọ́ torí gbogbo kìràkìtà yín kò jọdún mẹ́jọ lọ ṣùgbọ́n ọba tí ẹ manipulate tẹ́ ń dojú ẹ̀rú lẹ́yìn àwọn politicians yìí àwọn ọba máa wà ń bẹ̀ kán rin kése ikú nìkan ló ń gbaṣọ lọ́rùn ewúrẹ́ kán pẹ́ kán gbó kán tọ́ kẹ́sìn ọba kó jẹ kó pẹ́pẹ́pẹ́ gọ́vnà Mákindé bàbá Násírù sọ ó ní ìjọba yín pé wàhálà máa ṣẹlẹ̀ ó ní kí wọ́n máa gbàdúrà fún yín ó nítorí ẹ máa fọwọ́ yín fa jọ̀gọ̀dì ó lẹ́ máa gbé ẹrù tí òun ṣe ti yín ẹ gbé sórí ara yín ó ló sì máa wọ̀ yín lọ́rùn tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ ṣé kò ti máa rí bẹ́ẹ̀ báyìí ẹ̀yin èèyàn mẹ́sẹ̀gì prophet Nasir ó mà ti fẹ́ máa ṣe mọ́ gọ́vnà Mákindé lára gọ́vnà Mákindé mà ti fẹ́ kógun ja ìlú Ọ̀yọ́ wọ́n mà fẹ́ da ìlú Ọ̀yọ́ rú wọ́n mà ti fẹ́ tiná bọ ìlú Ọ̀yọ́ ẹ̀yin ọmọ ìlú Ọ̀yọ́ ṣe mọ̀ pé gọ́vnà Mákindé àti àwọn Ọ̀yọ́ mèsìn wọn ò bára wọn ṣe ìjà burúkú wà láàrin ara wọn wọn ò gbà tara wọn àbí kò yé yín báyìí jẹ́ kí n sọ kó yé ẹ dáadáa ṣé o mọ̀ wípé ọ̀nà tí wọ́n fi dojú àjọba tí wọ́n dá rádaràda sílẹ̀ àwọn politician òfò wọ̀nyí tí wọ́n dá sílẹ̀ ní Ìbàdàn ó bẹ̀rẹ̀ látòrí ilé Tajímọ̀bí ẹ̀ẹ́dẹ̀ rọra ṣe gbogbo ẹni tí ìgbà bá kàn rọra ṣe gbogbo ẹni tí àsìkò ẹ bá dé rọra ṣe torí pé àwọn kan ti wà bẹ́ẹ̀ lánàá àwọn dà lónìí ìwọ náà máa ṣe tiẹ̀ wá kúrò ẹlòmíà tó take over ṣùgbọ́n ohun tí oníkálukú wa bá gbéṣe nígbà táwa ń bẹ̀ òun la ó máa sọkàn rí kése wa ní ìgbà tí Ajímọ̀bí bẹ̀rẹ̀ tiẹ̀ tó wó di gọ́fúnà tó ń bìlíìfù pé Ọlọ́run ni wọ́n àwọn lè pa wọ́n lè jí kò sẹ́ni máa yẹ̀ wọ́n lọ́wọ́ wò ó ìwọ rèé mi rèé wọ́n mú àwọn baálẹ̀ àfi hì lókè kò sí nǹkan tó bá dì bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé ẹjọ́ ṣe mítì pẹ̀lú gbogbo àwọn lọ́balọ́ba Olúbàdàn wípé ó kékeré kìnìkan but for their own political gain wọ́n mú adé wọ́n gbé lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ baálẹ̀ ní ìgbà tó di wípé ìjà yẹn lọ Ládọjà sùn Ajímọ̀bí wọ́n gbé wọn lọ sí kóòtù torí Ajímọ̀bí sọ wípé àwọn ò gba adé kékèké second class ọba wípé Olúbàdàn adé Olúbàdàn gangan làwọn lẹ́tọ̀ọ́ sí òun làwọn ń fẹ́ wọ́n jàjàjàjàjà Ládọjà padà win ǹjẹ́ mọ̀ nǹkan tó ṣe wọ́n lọ rọ àwọn tí wọ́n ti pè ní kábíyèsí tán gbé kúrò ní ipò baálẹ̀ tí wọ́n ti sọ di second class ọba tí wọ́n ti ń dádé táwọn èèyàn ti ń pàdé pé kábíyèsí o tán ti jójójó tán ti ṣèwúyè ẹ̀yin náà mọ̀ pé kò ń pẹ́ wọ́n ti pe léré lọ wọ́n tẹ̀ máa ṣọ ìgbà tí wọ́n máa tí bàbá Ládọjà win níṣe ni wọ́n tún lọ ṣe mọ́yẹ upgrade wọ́n tún downgrade wọn ìwì ilẹ̀ débi wípé wọ́n fi wọ́n ṣe ẹ̀sìn débi pé wọ́n gbé fáìlì ilẹ̀ pé kí wọ́n máa tọwọ́ bọ̀wé kan sign
ipe kò sí anybody nínú àwọn tí wọ́n upgrade àsọba tó tún gbé wọn wálẹ̀ tó gbadé lórí wọn tó máa ever gba kábíyèsí mọ́ tó bá mistakenly kí ẹ pé kábíyèsí máa sọ fún wọn pé ò lẹ́tọ̀ọ́ sí baálẹ̀ ní ẹ àgbo àtọ́ òun là ń kí baálẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní manipulate gbogbo ẹ̀rí rádaràda gbogbo ṣáà ń ṣe gbogbo òkè ìyẹn lọ. Mákindé náà débẹ̀ ṣe mọ̀ pé òun náà ti upgrade àwọn titi ẹ̀. Ejò mọ̀ wípé kò sí ọba Olúbàdàn kankan tí inú wọn dùn sí wípé wọ́n upgrade àwọn baálẹ̀ sí ipò ọba because ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá ti dé ipò ọba yẹn àti second class ó dẹ̀ pé wọ́n máa ń fi gágbága pẹ̀lú first class ọba. Story tí mò ń sọ fún ẹ yìí àgàgà ìwọ ọmọ Ọ̀yọ́ kí ni mo ti ẹ̀ sọ gbogbo wa lọ́mọ Ọ̀yọ́ torí mi mo wẹ̀ tí spirit mi ṣe ní interest lórí àpèrè Aláàfin of Ọ̀yọ́. Spirit mi ò jẹ́ ìsinmi ó ní kí n máa sọ ní gbogbo ìgbà pé ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ bá fi lajú yín kalẹ̀ tí dèdèrè tó wọnú ẹ ti ṣetán láti lùsì orí àpèrè Aláàfin of Ọ̀yọ́ torí pé gbogbo ọ̀nà ni àwọn northern ń gbà láti take over orí àpèrè yẹn. Àwọn náà fẹ́ máa control ẹ̀ àná dé pé kò fẹ́ yé yín torí gbogbo nǹkan lẹ máa ń fi ọ̀tẹ̀ àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún sí tẹ bá ti wá bàjẹ́ tó jájọ yín lójú kò wá ní rójú tú ẹ̀ mọ́ àtẹ̀randíran wa máa jẹ wàhálà àwọn bàbá Jésù àjàrà èèyàn wa máa kan àwa ọmọ. Àbí kò tí ì yé yín tí ẹ bá fi lè try tẹ jẹ́ kí wọ́n lọ mú apá kan ẹfun apá kan osùn kí wọ́n lọ fi jẹ oyè Aláàfin of Ọ̀yọ́ ìran ọmọ bí ẹ̀mí mi spirit mi ṣe ní kí n máa sọ fún yín ni mo ṣe sọ ìrandíran ọmọ Yorùbá kan kò tún jẹ orí àpèrè kò tún gun orí àpèrè Aláàfin of Ọ̀yọ́ mọ́. Ẹ̀yin Ọ̀yọ́ Mèsì tẹ wà ní àsìkò yìí ẹ lọ bá mi gbé fídíò yìí kẹ́ bá mi sọ fún wọn ọ̀rọ̀ ọ̀tọ̀ ní kẹ́ gbé Ifá jọlẹ̀ o Ifá fọ́rẹ́ Ọlọ́run fún oníkálukú ní ẹ̀bùn àfiwọ́ tó bá discover títí ẹ bí ẹ̀mí mi ṣe ní kí n máa sọ mo ti sọ tèmi ọrùn mi ti mọ́ o tí ẹ bá fi lè lọ yan ọmọ àlè sí orí àpèrè Aláàfin torí pé orí àpèrè Aláàfin àwọn onílẹ̀ Aláàfin àti ọba Ọ̀ọ̀ni orí àpèrè Ọ̀ọ̀ni àwọn ènìyàn orí àpèrè méjì yẹn ní ilẹ̀ Yorùbá tí àjèjì bá fi lè tẹ́rí sí ilẹ̀ Yorùbá wọ́n ti kó yín lẹ́rú o bí ẹ̀mí yẹn ṣe ní kí n máa sọ fún yín láti bí ọjọ́ mẹ́ta ni mo ti ń sọ. Now the same thing tí Mákindé fẹ́ lọ ṣe ní Ọ̀yọ́ nísìn òun náà ni late Akérédolú Àkẹ́tì bàbá ọ̀run yín ré o kọ́lọ́run kó tẹ yín sáfẹ́fẹ́ rere gbogbo àṣìṣe yín gbà tẹ wà láyé kọ́run kó foríjì bàbá ẹ gbìyànjú fún àwọn ọmọ Yorùbá ṣùgbọ́n lára àwọn ogun tó ja Akérédolú títí tó fi bá wọnú sàárè mo pariwo ń gbà yẹn òun ni wọ́n ní bàbá Akérédolú náà gbà tán dórí àpèrè lọ́ba gómìnà tó wà lórí téńté wọn bóyá ìpè yẹn máa ń gùn yín ni bóyá ẹ máa ń rí nírì wípé ẹ ní kúrò ń bẹ̀ mọ́ làwọn náà bá upgrade baálẹ̀ ló bá di ọba. Wọ́n dẹ̀ ní ọlọ́wọ̀ fọ̀wọ̀ kò láìkẹ́ ẹ bá wọn sọ wọ́n ní gbogbo àwọn gọ́fìnà tó ti ń wá tó ti ń jẹ tán bá ti bá fáìlì yẹn máa ń gbé tìṣẹ́gbẹ́ wọ́n ní bàbá Akérédolú débẹ̀ ó wá kíní tá à ń wí ìmáyà débi wípé àwọn second class ọba tí Akérédolú fi jẹ ìtàn di ọba ìtàn upgrade wọ́n wá ń fi igagbága pẹ̀lú ọba ọlọ́wọ̀ fọ̀wọ̀ ṣe mọ̀ pé first class ara àwọn first class king ní ọlọ́wọ̀ fọ̀wọ̀ tí ìran ọmọ àlè kan kò gbúdọ̀ jẹ apá kan ẹfun apá kan òsùn kò gbúdọ̀ jẹ Déjì of Àkúrẹ́ ẹlẹ́kọ̀lé ọ̀bálayé aṣọ ewé ọ̀fọ̀ adó ajérò of Ìjẹ̀rò òṣèmọ̀wé tí Oǹdó àwọn ọba A-class kankan wà tó jẹ́ pé nílẹ̀ Yorùbá kò gbúdọ̀ sí apá kan àmúlùmálà kankan ò gbúdọ̀ sí ògidì ọmọ Yorùbá pọ́nbélé òun ló yẹ kó jẹ́ bí Akérédolú ṣe nìyẹn wọ́n ní lára àwọn ọba tákérédolú tó upgrade wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní figagbága pẹ̀lú ọba ọlọ́wọ̀ fọ̀wọ̀ ló bá di òkè Akérédolú o mọ̀ọ́mọ̀ láti rẹ́ndà mi useless àbí ò ń ṣe léyìí fún mi àbí o mọ̀ọ́mọ̀ upgrade torí kọ́ lè yẹ̀yẹ́ mi kò sí wàhálà bọ́n bá ń ṣe bẹ́ẹ̀ ìwọ nu Ọlọ́run yẹ̀wìyà Akérédolú jẹlẹ̀ o mi ò sọ wípé bàbá yẹn lọ́ ṣe o ṣùgbọ́n ìwọ àtẹ̀mí you can bear me witness torí ẹ máa dancing dára ni gbogbo fídíò yẹn lára àwọn ọmọ Ọ̀wọ̀ tó mọ̀ nípa situation yẹn ó ṣe fídíò yẹn jáde dáadáa gbogbo yín lẹ rí the same wàhálà yẹn ni Mákindé fẹ́ ṣe sí ẹ̀yin family Mákindé ibo lẹ wà Mákindé kí ló gbé mi kí ló gbé sáyà tó ń mì jolojolo láyé ẹ tó rò wípé kò sí you understand ṣé èèyàn máa ń lálàáfíà kó máa wà láàfíà kiri ni Mákindé ti fẹ́ kanná sí ìlú Ọ̀yọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ Ọ̀yọ́ Mèsì ló ti gbàbọ̀dẹ̀ tì yán
mo fẹ́ kí ẹ̀yin ọmọ Ọ̀yọ́ kẹ́ mọ̀ wípé orí àpèrè Aláàfin of Ọ̀yọ́ kì í ṣe ẹ̀yin nìkan lẹ ní access, ẹ̀yin nìkan ló belong sí, gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá ló belong sí. Ìdí nìyẹn tí àwa ọmọ ọkọ a ò ní gbà kẹ́ manipulate kẹ́ dáná sunlẹ̀ Yorùbá. Ìjọ gbọ́ nínú ìwé ìròyìn Mákindé lẹ́yìn ìgbà tí wọ́n ti báyé wọn jẹ́ báyé wọn jẹ́ mo withdraw yìí lẹ́yìn ìgbà tó ti manipulate Ìbàdàn tó dojú gbogbo nǹkan rú ní Ìbàdàn lórí ọ̀rọ̀ olóyè jíjẹ. Ṣé mọ̀ pé Mákindé tún ti upgrade àwọn kan ní Ìbàdàn of recent from àwọn high chiefs, wọ́n tún ti gbé wọn ó di ipò baálẹ̀, kò sí wàhálà lọ́rọ̀ kan ṣá. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tí mo bá parọ́ bá mi correct ẹ̀ níbi comment section. I stand to be corrected. Èmi fẹ́ learn. Ó sì lè pè mí sórí fóònù +49 1521 7450 telephone number mi nìyẹn. Now Governor Makinde wọ́n ní wọ́n ń bọ̀ ní Ọ̀yọ́, ohun tó ṣe nìbàdàn wọ́n fẹ́ wá ṣe fún yín lọ́yọ́. Wọ́n ní Governor Makinde, àwọn ọmọ Ọ̀yọ́ ló sáré wá pè mí ò kí bá wọn pariwo síta. Wọ́n ní Governor Makinde fẹ́ upgrade àwọn baálẹ̀ sí Ọ̀yọ́. Gbogbo àwọn picture àwọn tẹ́ ń wò tí Mákindé tó fẹ́ upgrade ó lẹ̀ ń wò ní ojú kíní tẹ́ tí ń wò mí. Láti ipò baálẹ̀ títí lọ sí ipò ọba. Ibi tí ẹ̀rù ti wá bá àwọn yẹn ni wípé wọ́n ní Ọ̀yọ́ kò sí ọba méjì. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ jọ̀ọ́ ẹ correct mi tí mo bá parọ́. Wọ́n ní kò kì í sí ọba méjì ní Ọ̀yọ́. Ọ̀yọ́ Aláàfin of Ọ̀yọ́ ó nìkan náà lọ́ba. Àwa ní baálẹ̀ wa ní àwọn ṣífù àwọn Ọ̀yọ́ Mèsì nǹkankan, ṣùgbọ́n ó dé wípé bíyá ọba ń pé oríṣiríṣi ọba ń lọ ṣalalu lọ́yọ̀, wọ́n ní kò tí ì sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ṣùgbọ́n Mákindé ti fẹ́ yí padà. Mákindé ó jẹ́ má bite more than you can chew. Ẹ̀yin politicians yín àsìkò ti tó tí onílẹ̀ ilẹ̀ Yorùbá tá máa pè wọ́n against yín, tá máa dìde tì yín. Àsìkò ti tó táwọn ọmọ onílùú gan tá máa dìde tì yín, àwọn onílẹ̀ àtàwọn ọmọ onílùú, torí ibi tí ọ̀rọ̀ àwọn governors wọ̀nyí lọ, àwọn commissioners wa, àwọn senators wa, minister, they are very useless. Àti governor, local government chairman títí dórí councillor, they are worthless. Ayé ta fi ń jì wọ́n ti pọ̀ jù. Àsìkò ti tó yẹ kí ìwà tèmi ká parapọ̀ ká máa bẹ̀rẹ̀ sí ní bèrè ikú tó pa bàbá ńlá bàbá wa lọ́wọ́ wọn kó tó ba ayé ìwà tèmi jẹ́ torí ọdún mẹ́jọ òfò tí wọ́n ń lò ń bẹ̀. Wọ́n ní wọn kì í jẹ oyè, kò sí ọba àfi ọba Aláàfin of Ọ̀yọ́. Ṣùgbọ́n nísìn Mákindé ti fẹ́ kọ́nà lu Ọ̀yọ́ o. Mákindé ti fẹ́ kó ọba bíi ti Ìbàdàn, ó ti fẹ́ upgrade ọba. Gbogbo àwọn picture àwọn tẹ́ ń wò yìí, picture àwọn tí Mákindé fẹ́ fi jọba ní Ọ̀yọ́ lélẹ̀. Ẹ bá mi bèrè lọ́wọ́ Mákindé pé kí ló ń kan lójú, kí ni wèrè, kí ni wàhálà, what can for rubbish. Wọ́n ti jẹ oyè Aláàfin. Ṣé mọ̀ pé mò ń tẹnu mọ́ láti bí ọjọ́ mẹ́ta pé everywhere dákẹ́ mímímí. Tẹ́ bá rò wípé a dákẹ́, àwa ò dákẹ́ o, àwa mọ̀ nǹkan tó ń lọ. Àwọn ẹjẹ́ wa sọ fún yín, ọmọ oyè méjì náà fà kalẹ̀ báyìí. Governor Makinde bó tilẹ̀ jẹ́ wípé commissioner yín àbí ìkan lára wọn ṣàwà, wọ́n sọ wípé ẹ ò ní candidate, Governor Makinde ò ní candidate, bàbá ńlá irọ́ ni. Àwọn ọmọ Ọ̀yọ́ wọ́n pè mí, wọ́n ní there is a woman tó ń ṣiṣẹ́ tó wà ní politics àti cabinet Governor Makinde tó ń pè ní Monsura. Ọmọ Ọ̀yọ́ ni wọ́n láwọn náà wà brain behind gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ báyìí, wọ́n manipulate ẹ̀ kiri. Now Governor Makinde candidate, bó tilẹ̀ jẹ́ sọ pé ní candidate, everybody mọ̀ pé ní candidate. Bishop Ọládìgbòlú ó ní candidate Governor Makinde àti Monsura. Now Ọ̀yọ́ Mèsì candidate tí wọ́n present fún Makinde tó reject is Lukman Gbadegesin. Lukman Gbadegesin lótìtọ́ wọ́n ń jẹ ọba ní ẹbí wọn, ọmọ oyè ni wọ́n. Ní ìdí Ọládìgbòlú, Bishop Ọládìgbòlú, àwọn náà ń jẹ ọba. Now ní ìdí Adéyẹmí ìyẹn Aláàfin tó wàjà of recent wọ́n jọba. Ṣé ìdí mẹ́ta yẹn ni ẹ̀ ń jọba ní Ọ̀yọ́? Tó bá jù bẹ́ẹ̀ lọ ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ síbi comment section, bá mi mú fídíò kó pin fún gbogbo ọmọ Ọ̀yọ́ Mèsì pátápátá tí wọ́n jẹ́ ọmọ ọkọ. Ẹ mọ̀ pé àmúlùmálà ti pọ̀ lọ́yọ́ báyìí, Fúlàní ó ti pọ̀ jù, so ọ̀pọ̀lọpọ̀ ní òun ṣọmọ ọkọ mọ́ tó jẹ́ pé ọmọ Fúlàní, Haúsá, Yorùbá òun ni wọ́n, àwọn original nídìí ìyá nídìí bàbá òun làwa ń bá sọ̀rọ̀. Torí àwọn apá kan ẹ̀fọ́ apá kan oṣù yìí the other side tán belong sí, ibẹ̀ ni wọ́n máa ń ṣe kíni, ibẹ̀ ni wọ́n máa ń dù. Jẹ́ sáré lọ gbé ẹ débì kan. Now mo wá fẹ́ kó fi ara balẹ̀ kí o gbọ́ dáadáa. Irú èèyàn wo ni Lukman Gbadegesin?
ìyẹn ni candidate àwọn Ọ̀yọ́mèsì. Bishop Ọládìgbòlú, ìyẹn ni candidate Mákindé, Governor Mákindé of Ọ̀yọ́ State. Ẹ jẹ́ ká sáré gbé yín dé ibì kan. Wọ́n ní, this is Lukman Gbadegesin, the prince chosen by Ọ̀yọ́mèsì. Governor Mákindé rejected him torí àwọn ní candidate tiwọn, Bishop Ọládìgbòlú àtọ̀yọ́mèsì àti Governor Mákindé, àwọn méjèèjì kò ṣẹlẹ̀ tó kàn wọ́n. Ilẹ̀ Yorùbá ò kàn kò sí wọn ṣe nǹkan the new Aláàfin tán fẹ́ yàn wọn ò yàn nítorí ilẹ̀ Yorùbá. Àtúbọ̀tán ilẹ̀ Yorùbá kò jọ wọ́n lójú. Oníkálùkù fẹ́ ṣe nítorí wípé jíjẹ ni. Ṣé mọ̀ wípé àwọn afọbajẹ tó bá ti fẹ́ jọba ìgbà yẹn ni kòkó wọn máa ń so. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n dẹ̀ ti torí kòkó tó ń so owó àti ilé àti mọ́tò àti gbogbo nǹkan tó ń gbà tí ìwà tèmi ké yáyò àlàlé ni. Àwọn tí Ifá mú gangan fún oyè wọn á pàtì bí ẹni yẹn ò lówó, nǹkan tí wọ́n demand kò lè afford ẹ̀. Wọ́n á wá lọ gbé èèyàn tó fún wọn ní owó tó ṣe everything, wọ́n á gbé síbẹ̀. Gbogbo nǹkan wá ń lọ lódìlódì nílẹ̀ Yorùbá. Kò wá sí ọba mélòó ló wá kí ẹ̀ nípa ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá lónìí torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ ló lẹ́tọ̀ọ́ sórí àpèrè. Wọ́n tún ti fẹ́ ṣe the greatest of ẹmọ gegele lórí gegele. Sórí nǹkan tí mò ń sọ fún yín ìyẹn èèyàn mi. Tí a bá ṣe mistake tá ìwà àtèmi ò dìde tí ká correct ká jókòó ti Ọ̀yọ́mèsì àti Mákindé lọ́rùn kí wọ́n fi ọmọ oyè tó tọ́ sí orí àpèrè Aláàfin tó bá fi lè succeed bọ́n ṣe ń ṣe manipulation wọn èyí tó succeed pẹ̀lú Aláàfin ìjọkan wọ́n á ṣe fún orí àpèrè Ọọ̀ni of Ifẹ̀. Ẹ ti finish nìyẹn. Yes, a jẹ́ wípé kìkà àjèjì lókù tó máa jọba ilẹ̀ Yorùbá. It's a finish. Ó yẹ ẹja continue. He said the process was flawed. Again, again. This is Lukman Gbadegesin, the prince chosen by Ọ̀yọ́mèsì. Governor Makinde rejected him. He said the process was flawed and manipulated to favor him. He insisted on a new process, free and fair. Before we talk about him, let's talk about his grandfather. Ẹ já sọ, irú èèyàn wo ni bàbá Lukman Gbadegesin jẹ́? Ṣé ọmọ Yorùbá ni? Nídìí ìyá nídìí bàbá. Ìgbà tí wọ́n wà ńbẹ̀ ipa wo ni wọ́n kó fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá? Let's go there. His grandfather, bàbá tó bí bàbá ẹ̀, was King Bello Gbadegesin, tó jẹ́ pé bàbá tó bí bàbá Lukman Gbadegesin ó ti jẹ oyè ní Ọ̀yọ́. He worked with the British to build a Fulani Yoruba alliance, which the homegrown Yoruba nationalists at the time led by Awolowo rejected. Fi ara balẹ̀ kó fetí balẹ̀ kó gbọ́ mi ọmọ Yorùbá. Grandfather Lukman Gbadegesin, ìyẹn King Bello Gbadegesin ní Ọ̀yọ́ State. Ó ṣiṣẹ́ pẹ̀lú àwọn British, àwọn ará ìlú ọbabìnrin British láti build Yoruba Fulani alliance. Àjọṣepọ̀ at everything. Ní Ọ̀yọ́, wọ́n fẹ́ ṣe nílẹ̀ Yorùbá nígbà náà. With the homegrown Yoruba nationalists at the time led by Awolowo. Awolowo reject ẹ̀ ní ìgbà ayé wọn. Ṣé mọ̀ pé bàbá yẹn ó ní ìfẹ́ ìran Yorùbá, ilẹ̀ Yorùbá ìtẹ̀síwájú wá jẹ wọ́n lójú, ó jẹ wọ́n lógún. Bàbá Awolowo náà reject. Bello detested anything Yoruba tradition. Ṣó ń gbọ́? Listen carefully. Àwọn Ọ̀yọ́mèsì fẹ́ ta orí àpèrè Aláàfin dànù. Iná ti fẹ́ jó ilẹ̀ Yorùbá, àsìkò tí súnmọ́ tó fẹ́ pa ilẹ̀ Yorùbá run. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde jẹ́ ká jí. Àwọn ọmọ Ọ̀yọ́mèsì dákẹ́, ìjà burúkú lọ láàrin Ọ̀yọ́mèsì àti Mákindé lórí àpèrè Aláàfin. Ọ̀yọ́mèsì ní ìtàn àwọn tí mò ń pa nísìn, tí mò ń ka fún yín nísìn. Bàbá Lukman Gbadegesin tó jẹ́ candidate àwọn Ọ̀yọ́mèsì. Bàbá ẹ̀ wọ́n ní oúnjẹ Bello. Nígbà ayé ẹ̀ tó jọba, Bello detested anything Yoruba tradition. Ṣé orí tá ẹ bá fi Lukman Gbadegesin tá Ọ̀yọ́mèsì báyìí sí ìsìtòrò àwọn Ọ̀yọ́mèsì ti gbowó burúkú lọ́wọ́ ẹ̀. Èyí tó kọ́lé fún ti kọ́lé fún, èyí tó ra mọ́tò, èyí tó ṣe everything fún ti ṣe. Ṣé ò ń gbọ́? Wọ́n ní bàbá Lukman Gbadegesin ó hate anything they call Yoruba tradition. Kó o mọ̀ wípé gbogbo tradition ilẹ̀ Yorùbá pátápátá ó máa parẹ́ ní Ọ̀yọ́. Ṣé o wá rí wèrè tí wọ́n àjù tó lúwo lọ? Ṣé orí nǹkan tó lúwo ń dá lára? Okay. Mo kàn fẹ́ kó yé ẹ náà ni o. Má bínú. Bello detested anything Yoruba tradition. He refused to live in the old palace and built a new one with a mosque in the compound.
ṣé ò ń gbọ́ nítorí bàbá Lukman Gbadegẹṣin tí àwọn Ọ̀yọ́mèsì fẹ́ gbé síbẹ̀ àsíá ní latest Aláàfin of Ọ̀yọ́ wọ́n ní bàbá ẹ̀ Bello nígbà tó jẹ ọba ó ètì nǹkan tó ń pè ní ìṣẹ̀ṣe kò láìkì ìṣẹ̀ṣe Yorùbá àṣà ìṣẹ̀ṣe kò láìkì bí Tolúwo ṣe kọ̀ndẹ̀mù ẹ̀sìn ní ilẹ̀ Yorùbá àwa mọ̀ wípé ọba kò ní religion gbogbo religion mùsùlùmí bá dé wọ́n á di mùsùlùmí bóníṣẹ̀ṣe bá dé wọ́n á di oníṣẹ̀ṣe bí kìrìsìtẹ́nì bá dé wọ́n á di kìrìsìtẹ́nì bí a ṣe ń tò nílẹ̀ Yorùbá nìyẹn ṣùgbọ́n wọ́n wá sọ fún wa wípé bàbá Lukman Gbadegẹṣin candidate àwọn Ọ̀yọ́mèsì yìí detest ó hate kò like anything Yorùbá tradition kò like ìṣẹ̀ṣe kò tiẹ̀ fẹ́ gbọ́ nítorí ó hate ìṣẹ̀ṣe àṣà ìṣe ilẹ̀ Yorùbá ṣe mọ̀ pé òun ló build tán sọ pé ó ń build Fúlàní àti Yorùbá alliance sísìn kò like kò gba nǹkan kò gba ti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá nítorí ẹ̀ palace tó yẹ kó lò kò ló wá lọ build another palace fúnra ẹ̀ tó já sí wípé àwọn Fúlàní yẹn náà máa finance nǹkan tí wọ́n sọ fún pé kó ṣe òun ló ṣe nígbà náà ó wá lọ build new modern palace fúnra ẹ̀ ní ìgbà ayé títí ẹ̀ ó kọ́ mosque sí àárín ibẹ̀ ohun tí à ń gbọ́n bí ní ìsìn nìyí. Bello detested anything Yoruba tradition. He refused to live in the old palace and built a new one with a mosque in the compound. He stayed away from cultural activities and redefined the position of the Aláàfin as a custodian of tradition. Exactly nǹkan tí Olúwo ń ṣe nísìn òun ni bàbá Lukman Gbadegẹṣin tí àwọn Ọ̀yọ́mèsì fẹ́ install as Aláàfin new Aláàfin òun ni ó ń ṣe. Ṣé o mọ̀ pé Olúwo náà ó sọ wípé àwọn oníṣẹ̀ṣe o wọ́n ń gbógun ti àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ṣùgbọ́n Olúwo lè ṣí orí ẹ̀ sílẹ̀ kò ní kankan ṣe pẹ̀lú bí ó lọ ṣe prayer bí kò lọ ṣe prayer has nothing to do with it. Kristẹni ni mí tí àwọn bàbá ń wá sí ṣọ́ọ̀ṣì wọn kì í dé adé lọ sínú ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n fìlà tí igwe ẹ mọ àwọn fìlà igwe yẹn ọba máa ń dé ó allowed nínú ṣọ́ọ̀ṣì torí pé ọba ayé àti ọ̀run Ọlọ́run ọba ni Ọlọ́run wa ọmọ wípé ọba kan tún wà tí wọ́n fi jẹ láyé òun lọ́ba tí ìfọba ayé jẹ́ àbí kò yé yín bẹ́ẹ̀ yẹn kì í ṣe ní tradition tiwantiwa wọn ìjọ tó bá ti jẹ ọba títí tó fi máa wàjà wọn ò gbúdọ̀ rí àtàrí ẹ̀ ṣùgbọ́n Olúwo ti mọ gegele lórí gegele nílẹ̀ Yorùbá ó ní kò sí nǹkan tí gbogbo ẹ̀yin ọba tó kù nílẹ̀ Yorùbá tẹ́ máa fòun ṣe lára ó nítorí pé òun ní àwọn Fúlàní Emirates òun ní àwọn Fúlàní Caliphate òun ní àwọn Sultan of Sokoto òun ní Bayero lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ń jà ṣẹ́mọ̀ yí pé àpèrè Bayero ní Kaduna báyìí ó ń gbóná emir méjì ló wà bẹ́ẹ̀ mo fẹ́ kó mo ń gbé ẹ̀tra bayé kó lè mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni o kò wá ní ṣẹlẹ̀ tó kẹ́ lajú yín kalẹ̀ báyìí kó jẹ́ pé ọ̀rọ̀ Múyìdé àti kinní kan lẹ̀ ń rò kiri èyí tó kàn yín ẹ̀ ní ṣe tó bá wá délẹ̀ tán ẹ máa pariwo ẹ máa yáta ayi ní oore ọ̀fẹ́ láti correct kíní kó má bàa ṣẹlẹ̀ yes gbogbo ọmọ ilẹ̀ Yorùbá kì í ṣe ọmọ Ọ̀yọ́mèsì nìkan èèyàn ọmọ Ọ̀yọ́ nìkan ohun tí wọ́n sọ fún wa níbí ni wípé bàbá Lukman Gbadegẹṣin tí àwọn Ọ̀yọ́mèsì fẹ́ fi jẹ latest Aláàfin wọ́n ní he stayed away from cultural activity gbogbo nǹkan àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kò ń bá wọn ṣe rárá ibo mélòó ló ti rí Olúwo tó ti bá tán ti ń ṣe àṣà àti ìṣe tó rí tó practice ń bẹ̀ no Olúwo sọ wípé kí àwọn eléégún kan yé nara wọn mọ́ ẹ bá mi bèrè lọ́wọ́ Olúwo ní nọ́ọ̀tì níbi tó ti lọ mú yàwó wá ṣé wọn kì í ṣe ọdún tí wọ́n máa ń mú ọ̀bẹ tí wọ́n á fà ilé ẹ̀ dáadáa tán yọ àwọn síta tán máa ṣe yún àbò fẹ́ sọ pé ò rí ṣé ní nọ́ọ̀tì níbi tó ti lọ mú yàwó tó fi kọ̀ǹpíà ilẹ̀ mímọ́ títẹ̀ ṣé wọn ò ní àṣà àti ìṣe tí wọ́n bá ń ṣe àṣà wọn tí wọ́n ń ṣe orò tí wọ́n á mú ọ̀bẹ tó pọ́n idà tá máa fi gẹ́ra wọn lọ́rùn ṣé wọn kì í nara wọn ní nọ́ọ̀tì bẹ́ẹ̀ kí ló dé tí ò lọ advice wọn bẹ́ẹ̀ mo kàn fi ṣàlàyé fún ẹ bàbá Lukman Gbadegẹṣin wọ́n ní kò like anything tradition àṣà ìṣẹ̀ṣe anything about Yorùbá ó stay away from it kò kí ń attend àbí kò yẹ he stayed away from cultural activities and redefined the position of the Aláàfin as a custodian of tradition ṣùgbọ́n King Bello disliked the sage of rejecting friendship with North. Àbá Northerners ṣe ọ̀tá o. Ṣùgbọ́n wọn ò tí ì bí ọba náà nílẹ̀ Yorùbá. Mo sọ ni with Fuchs. Wọn ò tí ì dá ọba náà. Wọn ò tí ì bí tó máa lo gàgàrà ogogoro. Ó fẹ́ lọ pàṣẹ, ó fẹ́ lọ fọwọ́ lálẹ̀ ní North. Wọn ò tí ì bí.
àwọn ọba wa nísìn àwọn ọba ayé ìgbà yẹn wọn ò gbà o àwọn kọ̀ọ̀kan nínú wọn tán tà wá fún Fúlàní ara ìdí tó ẹ̀ ṣe rí tí Sultan mo ń pariwo fún yín pé Sultan of Sokoto ṣàránṣan mọ́ orí àpèrè yìí dandandandan lẹ́nu ọjọ́ mẹ́ta yóò yìí wá lẹ́nu bí oṣù bíi méjì síbi yóò sì wá sí Ìbàdàn lórí ọ̀rọ̀ àpèrè Aláàfin of Ọ̀yọ́ torí Lukman Gbadegẹṣin ẹ tí ìmọ̀ kan tó fẹ́ ṣe yín nílẹ̀ Yorùbá ẹ máa ṣọ̀tẹ̀ kẹ́ máa ṣàbòsí lọ. King Bello disliked the Sage for rejecting friendship with the North. When Akintola eventually worked with them to get the Sage out of the way, he honored him by conferring to him the title of Ààrẹ Ọ̀nà Kakanfò. Ní ìgbà ayé bàbá yìí náà ló fi bàbá Akintola ìgbà yẹn tó gbógun ti bàbá Awólọ́wọ̀. Bàbá yìí King Bello Gbadegẹṣin bàbá new candidate yìí òun ni ó fi oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tó fi dá bàbá Akintola nígbà náà tó fi dá lọ́lá. Ìdí ni wípé wọ́n ní Akintola ìyẹn ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn Northerners ní gbogbo ọ̀nà ó kó wọn mọ́ra. Nǹkan tí late King ọba Bello Gbadegẹṣin bàbá Lukman Gbadegẹṣin tó ń fẹ́ nìyẹn ó ń fẹ́ kí àwọn Northerners kan wá máa kọmi kan máa dominate ilẹ̀ Yorùbá kan máa pàṣẹ lé gbogbo ọba everything. Àwọn èèyàn ò fọwọ́ sí bàbá Awólọ́wọ̀ reject ẹ̀ nítorí bàbá Akintola ń wá gbogbo agbára ńgbà náà àti oríṣiríṣi òun welcome ẹ̀ àbí kò yé yín nítorí ẹ̀ ni ọba yẹn ló fi oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tó fi dá Akintola lọ́lá òun náà Sunday. Among his wives and offspring, let's save that for another day to avoid gaslighting. Okay. Fast forward, his son Lukman Gbadegẹṣin ìyẹn the same candidate tí àwọn Ọ̀yọ́mèsì gbé kalẹ̀ dandandandan nísìn àwọn máṣèmí gbọ́ o àìmọye àwọn ọmọ oyè tí wọ́n jẹ́ nídìí ìyá nídìí bàbá ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni wọ́n àkàìmọye wọn ni mo ti meet eyo but èmi ò wá campaign for any one of them ṣùgbọ́n kí wọ́n fi ọmọ ọkọ ògidì undiluted wọn sí orí àpèrè Aláàfin òun lèmi wà fún. Spirit mi dẹ̀ sọ fún mi bẹ́ẹ̀ ni wípé mi ìmọ̀ nǹkan tó kàn mí gan bẹ́ẹ̀ but mo ní láti ṣe àbí kò yé yín ẹ má jẹ́ ká fààyè gbà o. Fast forward, his son Lukman Gbadegẹṣin, a sheep of the old block, totally disassociated from anything tradition at Ọ̀yọ́. Mo fẹ́ kẹ́ máa ṣe mọ̀ pé mo ti ṣàlàyé bí bàbá ẹ̀ ṣe gbógun ti àṣà àti ṣe ilẹ̀ Yorùbá. Ǹjẹ́ o fẹ́ tún mọ̀ Lukman Gbadegẹṣin tí Ọ̀yọ́mèsì tí wọ́n mú àṣẹ candidate sí pé wọ́n fẹ́ kó jẹ oyè Aláàfin. Wọ́n ní kò gba ti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá, àṣà, ìṣẹ̀ṣe everything about Yorùbá. Ó distance ara ẹ̀ kò ń bá wọn ṣe. Tó já sí wípé òun àtàwọn Northerners ni wọ́n jọ wà báyìí. Mo rò wípé ọ̀rọ̀ mi wọ̀ yín létí ṣá. Ma, àǹtí mi. Kò tí ì yẹ. He totally disassociated from anything tradition at Ọ̀yọ́. He grew up at Sokoto. Ṣé ń gbọ́ mi? Ó dẹ̀ pé gbogbo analysis tí mo ṣe yọ á fẹ́ máa make sense. Farabalẹ̀ kó tún gbọ́ dáadáa. Ṣé o mọ̀ pé mo sọ fẹ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta bí oṣù bíi méjì Sultan of Sokoto ṣì wá lórí ọ̀rọ̀ Lukman Gbadegẹṣin tán ní láti fi ṣe Aláàfin of Ọ̀yọ́ ni o. Ṣé ò ń gbọ́ nísìnyí? He grew up at Sokoto. He grew up at Sokoto. Bàbá ẹ̀ tó jẹ́ King Bello àwọn Northerners ló ń bá ṣe ní ìgbà ayé ẹ̀ tó fi rule. Ṣé o wá rí Lukman yìí? Sokoto ló ti dàgbà. Ṣé o ti rí connection tó wà ńbẹ̀? Tipẹ́tipẹ́ láti ti ń gbọ́ nínú history pé Sultan of Sokoto ní interest lórí àpèrè Aláàfin. Wọ́n fẹ́ kó já wọn èèyàn wọn ló máa wà ńbẹ̀ tó máa control. Kò lè yé yín. Ẹ fẹ́ kí n sọ àwọn no. He grew up at Sokoto under the guidance of Arab Fulani schoolers. Àwọn Arab àti Fulani, àwọn àárín wọn ló ti lọ school. Àwọn ibẹ̀ ló ti lọ school. Àwọn ìṣe wọn, àṣà wọn, everything wọn, òun ló ń live. Politically, Lukman Gbadegẹṣin identify with northern interest. Lukman Gbadegẹṣin ò ní interest ilẹ̀ Yorùbá o, bí ó ṣe ti Northerner. Ṣó ti ń yẹ ẹ̀sìn tí mo sọ pé tán bá fi jẹ Aláàfin, àwọn Northerners ti gbà, àwọn Northern máa rú. Kò tún sí ọjọ́ mọ́ tí Yorùbá bá ṣì wà láyé ní Nàìjíríà. Kò tún sí ọjọ́ náà tí ọmọ Yorùbá ògidì tó máa jẹ oyè Aláàfin mọ́. Ó ti wọlẹ̀ bí àrá nìyẹn.
Lukman Gbadegesin identified with northern interests. He used this connection to lobby for the throne. Ṣé ti ń rí? Àwọn northern náà wà brain behind the Lukman Gbadegesin. Ibi tí àwọn Ọ̀yọ́mèsì tó jẹ́ pé ìjẹkújẹ bá tí wọ́n jẹ́ tí wọ́n kì í ràròjinlẹ̀ kan ro ọjọ́ iwájú. Àfi nǹkan tẹ́ bá fẹ́ jẹ Yorùbá, nǹkan tẹ́ bá ń jẹ lọ́wọ́lọ́wọ́ nìkan lẹ mọ̀. Ẹ kì í ro ọjọ́ ọ̀la. Wọ́n náà ọmọkùnrin yóò ní interest Yorùbá at all. Ṣùgbọ́n interest ẹ̀ not ni. Politically, Lukman Gbadegesin identified with northern interests. He used this connection to lobby for the throne. The Basharun, along with a few clerics, working with the north, working day and night to make sure he got the throne. Detail of this so sensitive to discussion. Ṣé ń gbọ́? The Basharun, gbogbo Ọ̀yọ́mèsì bóyá kẹ́ jẹ́ ìwé kẹ́ lọ síwájú ilé Basharun ó ti fẹ́ set yín up. Wọ́n ní the Basharun along with a few clerics àti àwọn àfà kò yà yín lẹ́nu ní ọjọ́ tí wọ́n ní ìwàhálà kan ṣẹlẹ̀ ní last year tí àwọn Ọ̀yọ́mèsì tó lọ jókòó sínú mosque tí Akéwùgbà gold of all people Akéwùgbà gold ẹ wo orí àpèrè ilẹ̀ Yorùbá ẹ wọ Ọ̀yọ́mèsì níbi tí Ọ̀yọ́mèsì ti ya yẹ̀yẹ́ tó ti di rédèrèdè rádaràdà Akéwùgbà gold ló wá ń bá wọn sọ̀rọ̀ Ọ̀yọ́mèsì nǹkan ti ṣẹlẹ̀ Yorùbá. Wọ́n ní with the help àwọn Basharun àti àwọn àfáà kankan working with the north, work day and night to make sure he got the throne. Akéwùgbà gold wà lára àwọn tó ń ṣiṣẹ́ fún tí wọ́n fẹ́ kí ó wà ńbẹ̀ dandan, not because of ilẹ̀ Yorùbá fún ìtẹ̀síwájú àbẹ́yìn ìran Yorùbá bí kò ṣe bí wọ́n ṣe máa kó gbogbo yín lẹ́rú. Ìwọ tó bá jọmọ Yorùbá believe Akéwùgbà gold at your own peril. Èèyàn tó jẹ́ pé tó bá dórí kíní nǹkan tẹ́ fẹ́ gbọ́ ló máa sọ. Gbogbo wọn yẹn ẹrú northern ni wọ́n ti bá wọn múlẹ̀ wọ́n gbé northern rù sórí báyìí gbogbo wọ́n fi ayé wọn jì fún northern ìtẹ̀síwájú north òun ni wọ́n máa ń wá wọn ò wá ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá kankan forget them wọ́n ti di ẹrú. But for Makinde, he will be alive today and the great throne of Oyo will be an extension of Sokoto Caliphate. Ṣé ti gbọ́ ibi tí màá dá dúró sí nìyẹn. Ìjọ tẹ́ bá ti fi Lukman Gbadegesin tẹ́ fi jẹ oyè Aláàfin of Ọ̀yọ́ ṣé ti gbọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ sí yín. The Oyo throne, or let's say the great throne of Oyo, will be an extension of Sokoto Caliphate. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ti ká ìgbàgbé ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ pé ẹ ò ní orí oyè mọ́ o. As in, kò sí nǹkan tó ń jẹ́ ọ̀dọ̀ Aláàfin kankan mọ́ ibi tó end sí nìyẹn. Mi ní fẹ́ kí fídíò igùn jù báyìí lọ. Jọ̀ọ́ jẹ́ ká pàdé níbi comment section. Mákindé ń ṣe tiẹ̀ báyìí. Àwọn Ọ̀yọ́mèsì ń ṣe tiwọn báyìí. Ilẹ̀ Yorùbá àwa la ní oyè Aláàfin àpèrè Aláàfin. Jẹ́ kémi àti ẹ tètè jí dìde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní, àwọn àfáà gbogbo wọn pátápátá àti àwọn Ọ̀yọ́mèsì àwọn ni wọ́n support Lukman Gbadegesin. Lukman Gbadegesin ò ní interest ilẹ̀ Yorùbá òun ló ti fetí gbọ́ yìí. Northerner ló ń ṣiṣẹ́ fún especially Sultan of Sokoto. Tipẹ́tipẹ́ láti gbọ́ mystery pé Sultan of Sokoto wọ́n ní interest lórí àpèrè Aláàfin. Wọ́n fẹ́ kó wà ní under àwọn kó jáwọn náà máa control. Ìjọ tó bá ti gbà true Lukman Gbadegesin tó bá ti ṣẹlẹ̀ tó bá ti fi jẹ́ tó bá ti gbà ìran ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin Adéyẹmí family ó di gbére di Aládìgbòlú family ó di gbére ìran Fúlàní ni ó máa jẹ oyè Aláàfin. Ẹ̀yin Yorùbá ẹ ní láti pariwo Yorùbá nation kankan mọ́ wọ́n ti kọ́ńkà yín ó jù bẹ́ẹ̀ lọ. Má gbàgbé má fi ìyẹn fi bínú. Ìtẹ̀síwájú ilẹ̀ mi ló jẹ mí lógún. Bá mi share video tó bá dọ́dọ̀ gbogbo ọmọ oyè ilẹ̀ Yorùbá Ọ̀yọ́mèsì bá mi share dé gbogbo ibẹ̀ pátápátá. Bá mi share kókan Mákindé ìran tán rí sí ẹ ó ti fẹ́ ṣe ó wá fẹ́ kánájó Ọ̀yọ́ state ó wá fẹ́ lọ wọ́n ní ọba Aláàfin of Ọ̀yọ́ nìkan ni wọ́n jẹ́ ń bẹ̀ nísìnyí ó ti fẹ́ lọ upgrade ọba síbẹ̀ ọba wa lọ ṣalalu bẹ́ẹ̀ ṣe manipulate Ìbàdàn. Ṣẹ́yìn ọmọ Ọ̀yọ́ ẹ̀dẹ̀ máa lajú kalẹ̀ ẹ̀dẹ̀ máa wò kò jù bẹ́ẹ̀ lọ. Drop your comment under this video. Má gbàgbé láti bá mi share, bá mi thumb up. Ṣó ti bá mi subscribe, ó yá náà.